eléyìí tún kà mọ̀mọ́ àǹtí Lizzy Anjorin fèsì tó nípọn lé ọ̀rọ̀ Woli Taku Tijesu nípa ọ̀rọ̀ lórí olóògbé Mọ́rẹ́níkejì Egbin Orun. Tẹ́yìn èèyàn mi bá rántí pé ọ̀rọ̀ fọ́nrán kan tí Woli Taku Tijesu ṣe lọ́jọ́ kejì tí olóògbé Mọ́rẹ́níkejì Egbin Orun tó papòdà, ó ti di gbàgbós gidi láàrin Woli Taku Tijesu àti àǹtí Lizzy Anjorin. Nígbà tí àǹtí Lizzy gbìyànjú láti correct Woli Taku Tijesu pé bàbá wòlíì nǹkan tẹ́ ṣe yìí ò tọ́ kò ń ṣe, ó ti ya yín jù láti ṣe irú fọ́nrán ilé ìjáde fún òkú tó ṣẹ̀ṣẹ̀ kú. Eléyìí tó jẹ́ kí Woli Taku Tijesu náà wá dáhùn wípé àwọn mọ̀ wípé àwọn kan ni wọ́n sanwó fún àǹtí Lizzy Anjorin láti máa tako àwọn ní orí ayélujára. Àǹtí Lizzy ti wá fèsì tó nípa ní ọ̀rọ̀ ọ̀hún báyìí. Wọ́n ní bàbá wòlíì ẹ wá ń bí ẹ wò mí dáadáa, ẹ wò mí ire o, ẹ wò mí mi í ṣe blogger lórí social media, bẹ́ẹ̀ ni èmi sì ṣe oníbàárà rárá. Mo níṣẹ́ ọwọ́ mi, bẹ́ẹ̀ níṣẹ́ ọwọ́ mi sì tó mi jẹ. Ọ̀rọ̀ péyàn kan sanwó fún mi ẹ tú dànù kì í ṣe èmi. Àǹtí Lizzy ní àwọn kọjá ẹni tí ó sọ̀rọ̀ tí ó wá sọ wípé òun ò sọ bẹ́ẹ̀ mọ́. Wọ́n láwọn dúró digbí lórí ọ̀rọ̀ táwọn ń sọ níṣẹ́ wípé bàbá wòlíì àníṣe ọ̀rọ̀ fọ́nrán tẹ́ ẹ ṣe yẹn kì í ṣe tó tọ́ gẹ́gẹ́ bí àgbà wòlíì ìjọ aláṣọ funfun tí ẹ jẹ́ nítorí àwọn ìdí kan tó ṣe kókó tó ṣe pàtàkì sí ni mo ṣe ń sọ báyìí. Ẹ̀yin èèyàn wa, kí wá ní ìdí tí àǹtí Lizzy Anjorin fi dúró lórí ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n sì continue láti máa tako Woli Taku Tijesu lórí ọ̀rọ̀ olóògbé Mọ́rẹ́níkejì Egbin Orun. Eléyìí tún lẹ́tíkẹ́ o ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ ìkọjá bẹ́ẹ̀ nǹkan kì í sínú fọ́nrán eléyìí. Sórí ìkànnì Digi Naija Television, ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí, ẹ like fídíò yìí, bẹ́ẹ̀ lẹ sì láǹfààní láti máa fèrò tiyín náà nípa tí mo tún mú wáyé. Ẹ máa sọ sí comment káàjọ máa tàkùrọ̀sọ, kẹ̀sì máa bá mi share fídíò yìí kó máa lọ káàkiri orí ayélujára. Kí làwọn nǹkan tí àǹtí Lizzy Anjorin ṣàlàyé nínú fọ́nrán eléyìí tó fi sọ wípé tí bàbá wòlíì ṣe àwọn dúró lórí wípé kò tọ̀nà. Fọ́nrán òun rèé. Ẹ wò mí dáadáa. Mi ò ṣe blogger, speaker lèmi. There is difference between a blogger and a speaker. I am not a blogger, I am a speaker. Show tẹ́ ṣe ọjọ́ kejì tí Egbin Orun kú, tí ò bá sí pé Ọlọ́run gbèrú wa ìdìde bàbá tán bá dáàbò yìí, ẹ̀yin kọ́ lẹ máa jáde ṣe show mọ̀sá. Àwọn tá à ń pè ní blogger lórí social media wọn ò níṣẹ́, ẹni pé di business mi ni máa ń wà. Nǹkan tó máa ń ṣe ni pé táyé èèyàn bá ti bàjẹ́, téèyàn bá ti kú, àwọn á jókòó tì í, wọ́n wá máa yan ìnànà ẹ̀. In fact, Egbin Orun wá kọ́kọ́ gbé ikú ẹ̀ lé ọ̀tá yín lórí láìṣẹ́ yín, wọ́n á gbé lọ́kọ ẹ̀ lórí, wọ́n á gbé lọ́mọ ẹ̀ lórí. Ẹ rí pé gẹ́rẹ́ tẹ́ ẹ ṣe show tán bàbá, ẹ rí iye speaker tẹ́ tó ṣe show gan, ẹ rí iye speaker tó ti jáde. Nígbà tẹ́ wá ṣe show sir, that show was a terrible one. Torí number 1 ẹ set ara yín fún dragging, number 2 ẹ set òkú ọ̀run for dragging. Ṣé rí bí mo ṣe wáyé dádì, mo jẹ́ ọmọ tó láàánú gangan, mo kọ̀wọ̀ sí gbogbo ẹ̀dá tí ò bá ti ní regard fókú ọ̀run, mi ò gba tiwọn rárá. Ẹ̀ṣẹ̀ kan tẹ́ sábọ̀dù ṣẹ́ mi lórí bíbá yín yẹn sà. Ẹ náà rán speaker sí yín sà, àwọn ẹ náà rán blogger sí yín, èlò náà fẹ́ fún mi dádì mi. Mi ò kí ń pò ní o, mo dẹ̀ kí ń show off tí ilé oge tó ge jẹ, mi ò dẹ̀ ṣògùn owó sà, mi kò kí ń sùn ni, mo máa ń ṣiṣẹ́ 247. Mo rí Egbin Orun bí akíkanjú obìnrin tó wáyé, tó gbìyànjú, tó sáré, tó tiraka, tí ò fẹ́ kíyà jẹ òun. Statement pé wọ́n sanwó fún blogger, no sir. Ohun táwa dúró lé lórí ni wípé it is wrong sir, it is wrong. Regardless of age or status, ẹni tó bá kú kò yẹ ká set up fún dragging. Nínú ìwé mímọ́ both Muslim and Christian, wọ́n ní ohun tó ń bá sọ lẹ́yìn òkú òun náà máa fi judge òkú. Ó ti yẹn sà, so nǹkan tẹ́ ẹ sọ yẹn ṣe fẹ́ kó wọ náà ni.
dáàdì mi ẹ̀ ń lọ síwájú ẹ̀ ń lọ sẹ́yìn nǹkan tí ò da sà ṣé ò tẹ ṣe lẹ́yìn Egbin Orun kú tán ó ràn gí dáàdì mi ẹ ti bá sọ ẹlẹ́yìn bá sọ ẹ̀yin kọ́ lẹ bí ó gba ẹ̀sìn nínú àwọn ẹ̀yin kọ́ lẹ bí kéèyàn tó lè mú yàn sí lórí social media pé mo bá lágbájá sọ̀rọ̀ kò gbọ́ mélòó la ti bọ́ ọmọ ara wa sọ mélòó lẹ ti bọ́ ọmọ yín sọ mélòó mo ti bọ́ ọmọ mi sọ she's an adult and for the fact that Ọlọ́run ti pè é sọ́dọ̀ ṣóyé kò yẹ kẹ wá fi òkú ẹ̀ kẹfì ráre ẹ̀ ń fòkú ẹ̀ ráre ni ẹ̀ ń sẹ̀tẹ̀ ọ̀fìn ráge ẹ fẹ́ ká yẹ rí bí ẹni tó ṣògo látìgbà tí ìṣẹ̀lẹ̀ wọn ti ṣẹlẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti gbé káàkiri orí ayélujára ọ̀pọ̀ àwọn èèyàn gan ló sọ wípé ó ṣẹ̀ṣẹ̀ owó ni àwọn míì sọ pé ọmọ kìíní kan ni ọmọ ẹlẹ́gbẹ́ ni wọ́n ti fún lówó láti inú ẹgbẹ́ wọn àwọn ẹgbẹ́ wọn ló fún lówó oríṣiríṣi ló ti ń lọ káàkiri. nǹkan tẹ́mi ṣe fẹ́ Egbin Orun ẹ̀yin ló yẹ kẹ́ ṣe fún sà toró bá yín jẹ́ ó bá yín mu she's a Christian kérúbù ni èmi ti ṣe kérúbù rèmi ò ṣe rí bọ̀ǹkan tó mú mi dìde fẹ́ Egbin Orun ni wípé obìnrin akíkanjú ni bàbá èmi náà ń ṣiṣẹ́ náà bàbá mi ò ń sùn mi ò wo mo dẹ̀ mọ báwọn èèyàn ṣe péǹtì mi tí ò bá sí pé mo jáde sọ̀rọ̀ so for that sir nobody pushed me out mi ò kàn fẹ́ kí olóògbé káwọn ọmọ ẹ kúkú ẹ̀sìn torí bẹ́ẹ̀ ṣe nǹkan tẹ́ sọ síta yẹn tírú wa yóò bá jáde láti ṣí ojú àwọn èèyàn kankan pé no ẹ má sọ pé ṣògùn o by now wọ́n lè ti lọ dá lẹ́sílẹ̀ ẹ̀ ara ń kan àwọn boys ara ń kan àwọn girls ara ń kan Yorùbá wọ́n ti lọ dáná sílẹ̀ ẹ̀ gbogbo nǹkan tó gbẹ́kẹ̀lé wọ́n ti dáná sùn social media user ni yín bàbá tẹ́ bá kí n ṣe social media user máa ní nítorí pé new ni so wrong that kò yẹ kán rí kì í ṣe lọ́dọ̀ yín sà kò sí èèwọ̀ ní fún kìrìsìtẹ́nì kankan láti dìde láti bá wọn sọ̀rọ̀ Egbin láburú ó ṣògùn ó ṣẹbọ that is her personal life I need láti invade ẹ̀ ó ti kú ó ti fi kú ṣàgbà ó ti lọ bọ́ lọ́hùn ẹ̀ ẹ fi ẹjẹ́ ká filẹ̀ fọ́ lọ́hùn ẹ̀ bọ́ bàbá ṣé ò tẹ́ ṣe yẹn tó bá máa padà yíwọ́ tán ẹ rántí chat ta ṣe lálẹ́ ẹ rántí chat ta ṣe lálẹ́ yìí tí wọ́n bá sọ pé má tú àṣírí kílẹ̀ èèyàn lérò nípa ọ̀rọ̀ yìí ẹ máa fèrò yín sí kọ́mẹ̀ntì ẹjájọ́ máa gbọ́rọ̀ yìí olùṣọ́ àgùntàn wá àwọn àgùntàn ẹ tó sọnù lọ Jésù ò ní àgùntàn kò dẹ̀ ní ìyàwó nínú Quran wọ́n ní tó bá kàyàn pẹ̀lú àṣírí wọ́n ní kó lọ pé èèyàn kìíní wá èèyàn kejì èèyàn bí orí 9 sí 10 torí pé Al-Quran fàyè lẹ̀ pé kẹ́ni yẹn kó ṣẹ̀ṣẹ̀ yẹn kó sá lọ. So that statement pé wọ́n pe blogger ta ló tó bẹ́ẹ̀ èlò náà fẹ́ ọ̀fà mi mo níṣẹ́ lọ́wọ́ bàbá mi ìdẹ́ ń gba bára bí èmi ò wọn nobody èmi ò láìkẹ́ wọ́n ní ojú ẹni láti máa kù sí ẹni kọ́ ló ń jẹ́ kágùn lẹ́mìí nǹkan tó bá fi sọ bẹ́ẹ̀ ni pé Egbin Orun any hardworking woman àbí any hardworking young guys tó bá kú wọ́n máa ló ṣògùn owó náà ni tí kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn tó bá ń ṣiṣẹ́ jẹ́ ká gbà kó ṣiṣẹ́ ó ń ṣe bó ń ṣètùtù personal life ẹ̀ nìyẹn we don't need to invade it sir we don't need to invade it so mi ò like statement yẹn dáàdì ẹ̀yin náà dẹ̀ mọ̀ ọjọ́ tí mo ṣe ṣòmù ni pé ẹ má bú bàbá níbí torí àwa fẹ́ dàgbà ó ti yẹn sà a fẹ́ dàgbà and you are not perfect bí mo ṣe kéré tó yìí mo ò gbọ́dọ̀ ṣàbòsí pẹ̀lú yín torí pé èjì yín ó wú mi lórí à ń fi ọlá èjì yín a fi ń tọrọ ẹni ọmọ tó bá dẹ̀ fi ọlá èjì yín tọrọ a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún yín nobody is above mistake mi ò sọ pé ẹ lè ṣe mistake torí pé ẹ kì í ṣe Ọlọ́run ẹ kì í ṣe Jésù ẹlẹ́run ara ní so I expect you to do mistake bí èmi náà ṣe jọmọ yín nísìn èmi náà lè ṣe mistake ó ti yẹ mistake ni táwa ò bá tètè bọ́ síta láti tètè call bluff yẹn off by now wọ́n lè ti lọ dáná sun lé Egbin wá lóṣogbo owó ni wọ́n dáná sun òkú ẹ̀ wọ́n ti attack àwọn ọmọ onílé rìn mọ́ wọ́n ti attack ọkọ̀ wọ́n ti lọ sí church ọkọ̀ wọ́n ti dáná sun social media user ní ìdájí ṣe mọ̀ pọ́pọ̀ èèyàn gan ló ti sọ wípé ọkọ̀ yẹn gan ó láìpẹ́ fún wọn nípa ikú olóògbé Egbin Orun àwọn kan wà wọn ní business kankan kéèyàn kú kó fi òkú ẹ̀ kọ́yàn lọ́rùn náà ń jẹ tó ti yẹn sà kò dẹ̀ ṣe lábẹ́lẹ̀ kò dẹ̀ ṣògùn owó kò ṣàbùrú
so believe ti ẹnìyẹn ẹ mọ́rógbó méje ẹ jẹ́ lórí ìdúró ẹ jẹ́ lọ́sàn ẹ̀yìn tán ló ń dùn yìí ẹ̀yìn tán ló ń dùn Egbin Orun yìí ṣàṣà lóbìnrin tó jẹ́ hustler tẹ́yìn òkè ń dùn ṣàṣà lóbìnrin tó bá ń travel tó bá lọ ń rajà ẹ̀yìn máa dùn ẹ́ wait nígbà míì téèyàn bá pẹ́ jù lórí ìjókòó disc tí disc èèyàn bá yẹ̀ èmi ti ẹ̀ ń rìn the same thing tó ṣe yẹn ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin èmi tí mo jókòó yìí ẹ̀yin ti dùn mí rí in fact ọjọ́ kan tẹ́yìn kọ́kọ́ máa dùn mí mo travel mo dé ẹ̀yin dẹ̀bẹ̀ sí ní dùn mí mo ṣá lo gbogbo mo fẹ́ dogun mo pe nọ́ọ̀sì mo fún mi lóògùn ó ti dùn mí bí ẹ̀mẹ́ta abẹ́ mẹ́rin èmi náà ti ṣe mistake yẹn rí dáàdi that show was a mistake mi ò dẹ̀ mú yín fún but that show was not too kò sí too ẹ̀ lára mi ó ti yẹ because mo pọ́n máa set òkú lady yẹn fún drag ẹ jẹ́ kí n gbọ́ débì kan. sọ̀sọ̀kúsọ mo tiẹ̀ kí Lizzy Anjorin ọlọ́gbọ́n ọmọ ẹ̀fọ́ kan ṣiṣẹ́ rè jù. ojú òní tí yín dáàdi mi mo wish kó jẹ́ pé mo mọ̀ yín mo wish kó jẹ́ pé a jọ sọ̀rọ̀ kẹ́ tó ṣe show yìí mistake tẹ́ ṣe èmi náà ti ṣe rí dáàdi àgbàlagbà dẹ ní ààtó bẹ́ẹ̀ látọ̀ pé ṣe mistake kò tọ́ sí wa lẹ́nu ṣó ti yé bọ̀ ṣe rí àwọn kan wà wọ́n ti rẹ́dí àti fi òkú Egbin gba owó wọ́n ti rẹ́dí àti fi òkú ẹ ṣáà rí nǹkan tó ṣẹlẹ̀ sí Angel. mo kíní ẹ̀ díẹ̀ mo dẹ̀ gbé kúrò mo mọ̀ wípé ẹni tá a kàn gbéṣẹ́ rán ni tí kò mọ bó ṣe lọ. bàbá kò sẹ́ni tó gbéṣẹ́ rán mi no kò sẹ́ni tó gbéṣẹ́ rán mi bàbá òun ni mo sọ pé ṣe rí tábàpẹ̀rẹ̀ ní Kristẹni a gbọ́dọ̀ ní ẹ̀mí mímọ́ gbéṣẹ́ rán mi with my caliber pẹ̀lú status mi bàbá ta ló tó bẹ̀ láti gbéṣẹ́ rán mi mo lọ́kọ mo lọ́mọ mo ládírẹ́sì dádì mi ń ṣe ṣẹpẹtẹ́rì mi ń ṣàwọ̀káwọ̀ mi kì í ṣe ẹ́sàbọ̀d sà mo ní àdírẹ́sì sà bàbá mo dẹ̀ mọ òfin àtẹ̀yàn kan bá gbéṣẹ́ rán mi pẹ̀lú gbogbo ohun tí mo ti fayé mi kó jọ no mo ti kọjá ẹni tán lè gbéṣẹ́ rán sà I have to do what I have to do ó ti yẹ yín sà I have to do what I have to do mistake yẹn ti wáyé ná ṣé ti yẹ sà then àwọn ọ̀rọ̀ tẹ́ sọ nígbà yẹn èmi personally mo wà sensitive mo dẹ̀ sọ gbólóhùn kan mo ní in the next 10 years ó ṣe ṣe kẹ́ má rẹ anybody tó máa practice Christianity or Islam which is true. You are not even my dad, you are my grandpa. A máa pè é ní grandpa ẹ wá gbọ́ ṣe rí show tẹ́ ṣe yẹn kò bá dára kò bá dùn ẹ bá fi Egbin sílẹ̀ ọkẹ pledge solidarity pẹ̀lú ẹ tẹ́ bá wá fẹ́ sọ̀rọ̀ nípa Egbin ẹ lè fi bọ́ àwọn èèyàn behind a closed door not even in the church tẹ́ bá fẹ́ pé àwọn èèyàn ṣàkíyèsí ẹ̀yin ti gbé ẹrù yẹn ti gbé débì kan nígbà tẹ́ wà ní Èjìwà èèyàn mélòó ló wà ní gbogbo Nàìjíríà nígbà tẹ́ wà ní Èjìwà kò sí fóònù ti wà nísìn àjẹ́ is real apanilẹ́kúnjayé is real so ẹ lè sọ fún an average person pé kó má sàsálà fẹ́mi ẹ̀ torí mo fẹ́ sin Jésù omi pé kí n wá fẹ̀mí mi lẹ́ẹ̀kan pa mí torí mo fẹ́ sin Ọlọ́run kò mí pé kí n fẹ̀mí mi lẹ́ẹ̀kan pa mí Jésù gan ò ní kí n gò Ọlọ́run gan ò ní kí n gò. kí ni èròǹgbà tí yín náà lórí ọ̀rọ̀ yìí ẹ máa sọ sí comment kájọ máa tàkùrọ̀sọ lóòótọ́ ọ̀pọ̀ ìgbà tí èèyàn bá kú oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi awuyewuye láwọn èèyàn máa ń sọ tọ́pọ̀ gan sì ti gbàgbé wípé gbogbo wa pátá la dádé ikú ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lójú ìwòran yín ẹ like fídíò yìí ẹ comment under ẹ sì máa bá mi share.